a ti ń wá lóko ìlú a wá lóko bàbá ọlọ́lọ́wọ́ bá lọ́rin làwa bẹ̀yìn ni sí ìsìn ó gbọ́dọ̀ mọ̀ pé móòdù mi tún change nígbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ tá a wá sọ yìí torí pé èyí sí ọ̀rọ̀ tí èèyàn lè máa kágbádárù pé mo fẹ́ lọ máa yanjú ọ̀rọ̀ ìlú wa ni ọ̀rọ̀ wa ni gẹ́gẹ́ bí aládà àti ẹ̀kọ́ tí ẹ kọ́ wa bí irú tó ṣe wá tá a fi ń fi ẹ̀mí ara wa lẹ̀ tá a fi ń wá èkó tá a fi wéko yìí ìta wálálà kọ́kọ́ àti ìta wálé ní kọ́ gbà tí a wà lọ́dọ̀ àwọn bá mudiru mọ́ríkàs náà ajé kí wọ́n mọ̀ pé òpin pé ọmọ kékeré mọ mídíà lò òun náà ni àwa náà wà àmọ́ tí ó gbé wa kó lé kò gba onímídíà bí ọ̀rọ̀ bàbá sí ọmọ làwa yanjú ní ọ̀dọ̀ yín àmọ́ irú èsì tí àwọn náà fún wa òun náà lẹ́yìn náà fún wa lẹ́nu pé n tí a fẹ́ tá a bá wà ìlú lọ làwa represent kó fi lè wà record torí ọjọ́ iwájú ká mọ̀ mọ́ wá káàkiri lọ́jọ́ iwájú àgbà tẹ́tẹ́ ẹ lẹ́ lọ kí ni àwọn nǹkan tí ẹ sọ lọ́hùn òun náà ni a fi gbà pé kí rìkọ́dù wáyé fún rẹ́kọ́dù ọ̀pọ̀ kéde fún nǹkan kan láti àkọ́dà láti lé àwọn àti sọ fún wa pé kálukú ẹ̀ mọ́ rìkọ́dù ẹ sì mú fóònù yín ní ọwọ́ àmọ́ bó ṣe gbà wáyé inshallah nínú àlùbáríkà àbọ̀lọ́ba lọ́rin á gbà bẹ́ẹ̀. لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Ọlọ́run kó mọ̀ sí wọn ní ọba bòmí àlékún àlàáfíà ara tó nira tán ní gbogbo àti àlàáfíà àti fọkànbalẹ̀ Ọlọ́run kó bá wa jogún ẹ̀ fún bàbá ọba lọ́rin sí i kò ṣe wọ́n lárúgbó ọba sí i kò jẹ́ àárí àlùbáríkà wọn pẹ́ Ọlọ́run wọlá ààyè tá a wà yìí wọ́n ti lọ pẹ̀lú bísímìláì bí wọ́n da ayé pẹ̀lú alhamdulillah Ọlọ́run mọ́sá ṣe bẹ́ẹ̀ nítorí àsìkò torí pa padà sí lọ́rin ẹni tó bá rí mi lẹ́nu ìgbà tí mo wọlé sí ìsìn ó gbọ́dọ̀ mọ̀ pé móòdù mi tún change nígbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ tá a wá sọ yìí torí pé kìí ṣe ọ̀rọ̀ tó dùn mọ́ wa kìí ṣe ọ̀rọ̀ tí èèyàn lè máa kágbádárù pé mo fẹ́ lọ mọ yanjú torí pé ọ̀rọ̀ ìlú wa ni ọ̀rọ̀ wa ni àwa náà sì ni ọ̀la yín kún mọ́ etí a torí rẹ̀ wá yìí àtúnṣe ńláńlá ni ó gbé wa wá bá yín nítorí tọ́lọ́hún torí tí bàbá wa lọ́lọ́ba lúlọ́rin àwa tí a wà níwájú yìí ntí introduction ò fi lè rọrùn bí alára òun ni pé ọ̀pọ̀ wa bá ti jókòó yìí kí ẹ tó di mufti tí a wà lọ́mọléèwé kọ́dẹ̀ni tí ọba wa bí ni wọ́n ti jẹ àǹfààní lóyìí tó pọ̀ láti ní àjọṣepọ̀ pẹ̀lú yín lérí ìlú tí kankan tó pa á pọ̀ tó kọjá pé lérí ìlú gbogbo nǹkan míì ti ń wá lẹ́yìn rẹ̀ látara ìlú náà ni àwa ni ẹgbẹ́ ìdàgbàsókè ọ̀dọ́ lábẹ́ bàbá ọlọ́lọ́ba lúlọrin àti gbogbo àgbègbè rẹ̀ tí èmi jẹ́ ààrẹ wọn tí a mọ̀ sí olórí ọ̀dọ́ tó ní ká mọ bàbá ọba lọ́rin ní kí n mọ ṣáájú àwọn lọ́dọ̀ àwọn ọ̀dọ́ lọ́sàn-án yìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ó kú bó ní fọ́mọ kó ní kí bàbá rẹ̀ wá ṣàlàyé tẹnu rẹ̀ kò sọ́mọ náà tó lè dán wò kún mọ́
kìí ṣe bàbá lásán olóyè bàbá ọlọ́lọ́ba lúlọ olóyè ìlú ní ata lọ́dọ̀ àwọn bàbá mudiru mọ́ríkàs ọlọ́run kọ́ láàyè tá a wà yìí kó bá àṣàlékún àlàáfíà fún wa. ajọ́yé wọn pé òun náà ní ń dá padà sọ́dọ̀ yín náà báyìí wíwá tá a wá inú wa ò dùn a sì rí nǹkan tó wù wá gbọ́ bí a ti ń gbọ́ nǹkan dùnnú lára yín láàrin ẹ̀dùn àbá mudiru mọ́ríkàs tẹ́lẹ̀ àjọṣepọ̀ àti ṣe sí yín lẹ́nu bí ọdún méjì mẹ́ta yìí ó kà wá láyà ó gbére ẹ̀mí wa ní last year àkànṣe news yà á fi bẹ̀yìn ni àmọ́ tọdún yìí bà wá nú jẹ́ gbà yá ó sì lè jẹ́ ẹ̀yin wúwo wa méjì ẹ̀yin ìdùnnú bàbá wa lọ́lọ́ba lù lọ́rin ẹ̀yin ìfọkànbalẹ̀ lù làwọn lù míì làwọn tí ẹ̀sìn ò yé tó tí wọ́n wá sọ wá di pé wọ́n tún wí lọ́la wọ́n tún sọ̀rọ̀ lọ́la kódà àlòmíì gba débi pé ń fi ẹ̀yin tẹ́ jẹ́ kí ọlọ́run wa wọ́n ń fi wọ́n ṣe tẹ́tẹ́ pé mọ̀ wo mudiru mọ́ríkàs ó sọ̀rọ̀ kan lọ́la bàbá amúfin náà tún sọ̀rọ̀ wọ́n wá lọ tẹ́tẹ́ rẹ̀ lérí nǹkan ìdàgbàsókè lù lérí ẹ̀yin tó pé tẹ́nìkan nù yín bá jáde nínú ìlú mi lágbàáyé gan ó tó ń téèyàn ọ̀rá gàbò kátó alẹ́ yìí méjèèjì bàbá wa mudiru mọ́ríkàs àárín ẹ̀yin àti wọn lásáwá àwa àtọ́jà parí ọlọ́run tí máa ń parí ìjà yóò wọ ládìde wa lẹ́yẹ kọ̀ọ̀kan tá a fi wá bì yóò wá bá a dásàrin yín a máa dìde látara àwa bẹ̀yìn fún sùúrù àwa bẹ̀yìn fún torí ìlú láàrin ẹ̀yin àti bàbá wa mudiru mọ́ríkàs à ń fẹ́ àtúnṣe à ń fẹ́ àjọṣepọ̀ ọ̀dùnnú tá a mọ̀ yín mọ̀ afẹ́kọ́lọ́hún kó dákun kó jẹ́ ọ padà à á sì ń wá lóko lú àwa lóko bàbá ọlọ́lọ́ba lọ́rin làwa bẹ̀yìn ni sùúrù ẹ pọ̀ jù nínú àlùbáríkà yín àfi tí ọba tó ní tó sùúrù tá a wá ké yìí wọ́n bí èèyàn méjì bá ní gbólóhùn aṣọ nǹkan àkọ́kọ́ tí kọ́kọ́ máa ń ṣáwájú òun náà lèyí táwọn bá wá sọ́dọ̀ yín gẹ́gẹ́ bí a ti kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà ẹ dákun ẹ ṣe sùúrù wọ́n náà ṣe sùúrù àyín náà ṣe sùúrù orí bẹ́ẹ̀ ọba ẹ̀ bá má ṣe báyìí ọba ti ní sùúrù ẹ̀yin náà ọba ti lámúmọ́ra ẹ̀ bá ti mánéjì ara yín irú àwọn ọ̀rọ̀ tán máa ń sọ ló gbé wa dìde láti lé lánìkàwá báyìí ṣe kó lọ́dọ̀ wa bá mudiru mọ́ríkàs níjọ́ náà kò sí ibi yìí náà la darí sí láti mọ́ríkàs pé káwá bẹ̀yìn náà àbáyín wọn lẹ lọ múra la fi wá bí ìpadà lẹ́nu pé gbogbo ọjọ́ tẹ́ bá dé a wà fún àtúnṣe afẹ́ ìdùnnú ìbànújẹ́ tá a la wà à ń fẹ́ ìdùnnú padà a sì wá bẹ̀yìn kẹ́ wo ọ̀la tàwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ìlú yìí ẹ má ṣàdákun ẹ bò wá láti rí ẹ má jà sí ìrìwò tú ẹ má jà àwọn èèyàn orí wa ní àwọn ọmọ ọbẹ̀ náà nù àwọn ọmọ wọn náà ní òun la sáwá bá yín sí tí a bá jókòó bá ti jókòó ti yìí ìjókòó àfẹnukò gbogbo wa pátápátá òun lèyí tí n fi ń bá yín sọ̀rọ̀ yìí ìjókòó lu mọ́tò mẹ́ta ni àwọn ẹlẹ́kẹta ni mọ́tò wọn ní fort káyì tó kó bí wọn dé bá wa ìjókòó lu leléyìí àwa náà sì lọ́la yín gẹ́gẹ́ bí àyè tẹ́ wà gẹ́gẹ́ bí bàbá wa grand mufti diyad olóyè ìlú olóyè bàbá ọlọ́lọ́ba ìlú Ìlọrin olóyè ẹ̀sìn ẹ dákun torí tọlọ́hun torí tànàbí wa Muhammad ẹ bò wá láṣìírí ni àtọ́ ẹni sọ pé báyìí rárá
ìgbésẹ̀ yìí tá a ṣe lọ́dọ̀ bàbá mudiru yìí irú rẹ̀ la dá padà sọ́dọ̀ yín lónìí láti wá bẹ̀ yín náà kẹta kò tẹ̀ ṣe sùúrù bàbá wa ṣe tán a tún kó sọ́dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n bí wa a ti lọ́dọ̀ yín a ti lọ́dọ̀ bàbá mudiru mọ́ríkàs àwọn náà bá wa sọ̀rọ̀ tí a gbọ́ tá a ti fi ṣiṣẹ́ ṣe òun la wá bá wa sọ́dọ̀ tí yín náà lénìí gẹ́gẹ́ bí olóyè ìlú ibi tá a wà yìí ara mínísírì wa mọ̀tọ́lọ́dọ̀ bàbá wa gbá mufti bàbá wa mudiru mọ́ríkàs ọlọ́run kó jẹ́ àrí wọn pẹ́ ìpè gbogbo olóyè ọba pátápátá mínísírì tiwa ni wọ́n àbọ̀ ọba lọ́rí wọ́n yàn wọ́n látàrí kí wọ́n máa fi gbé ìlú lárugẹ kí wọ́n máa fi fìlú lọ́kàn balẹ̀ ni bí nǹkan báyìí ti ń ṣe ẹnìkan nu wa gbogbo ara wa ni ó máa ṣe gbogbo òlú ni ó máa ṣe bẹ́ẹ̀ ni bí nǹkan bá ń ṣe mudiru mọ́ríkàs náà gbogbo wa ló ṣe pátápátá kò sérè kankan tá a fẹ́ gbà kí nǹkan kó ṣe ẹnìkan kan náà yìí méjèèjì kọjá dáadáa ìdùnnú wa ni kí dáadáa ọba yín oore wa ni kẹ́ ẹ máa bá dáadáa lọ kẹ́mi yóò sì gùn kó jẹ́ ajá lùbáríkà yín pẹ́ ẹ dákun ẹ̀bẹ̀ ni bẹ́ẹ̀ tí wọ́n ti jòkó yìí ẹni èrùbú àsùnmọ́ra ní àjọ wa ni lóko gbogbo èrùbú àsùnmọ́ra ní balógun fúlàní là ń fẹnu gbogbo ọ̀dọ́ ọbẹ̀ lábẹ́ bàbá balógun fúlàní àáfin bẹ̀ yín pé ẹ má ṣà gbogbo ń tọ́ bá wo lè dùn yín bẹ́ẹ̀ ẹ̀bùn àwọn ọ̀dọ́ ẹ̀bùn lú nítorí tọ́lọ́hún lẹ́gbẹ̀ẹ́ yín bí òde adáná gbogbo ọ̀dọ́ tó bá wo lè wà lóde adáná lóko àwọn àgbàlagbà bẹ̀ lájọ wá làwa bẹ̀ yín ẹ má ṣà ṣe sùúrù bàbá wa láti àfáwà láti àkàlàmbì chairman àkàlàmbì youth gbogbo tí ń jẹ́ àwọn àkàlàmbì lọ́dọ̀ọ́ lọ́tìlájọ́ lọ́tẹ̀lé wa wá báyìí bàbá wa gbá mufti dr ẹ má ṣáà wo tàwọn ọ̀dọ́ ẹ̀wọ̀ tìlú ẹ bọ̀ wá láti rí àṣì ní àṣà local government láti àṣà lájọ wá láti wá bẹ̀ yín pé ẹ má ṣáà ṣe sùúrù láàrin ìyàjọ bàbá wa mudiru mọ́ríkàs bàbá wa àfáà láti ọ̀tẹ́ lájọ wá àwa bẹ̀ yín fún sùúrù kẹ́ wo tiwa ẹ dákun ẹ má ṣáà bòlú wa láṣìírí ẹ bẹ̀sẹ̀ láṣìírí àfáà láti ìdí àpẹ́ lábẹ́ bàbá wa àgbà mọ́gàjí ààrẹ bàbá sálẹ̀ àjọ wá ni látàrí pé àtúnṣe lọmọ eré máa ń ṣe abayín dúpẹ́ fọlọ́run tọ́lọ́run ò ṣe wá lọ́mọ tí ń dà lúrú àwọn ẹgbẹ́ wa míì wọ̀ ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe èyí táwa tá a bá lọ́wọ́ yín àtẹ̀yìn àti bàbá mudiru mọ́ríkàs tá a bá nílùú tí bàbá ọba àlọ́rin fi lé gbogbo wa lára pátápátá irú ìgbésẹ̀ báyìí òun la bá wa àjọ wá ni láti ajíkòbí lọ́dọ̀ yín lọ́hùn àjọ wá ni láti kúlẹ̀ndé àjọ wá ni látọjà gbọ́rọ̀ àjọ wá ni láti ibùdó ẹ̀gbá àjọ wá dókítà láti ibùdó ẹ̀gbá látàlápá àfáwọn láti alápá lọ́hùn àjọ wá ni gbogbo bí ti ń dákọ̀ lù yìí gbogbo tí ń jọ̀dọ̀ ń bẹ̀ pátápátá gbogbo tó bá yẹ pé dáírì ọba àlọrin ló ní ìlú làájọ́ fi ń sọ pé ẹ̀dá kan mọ́sà ṣe sùúrù lẹ́gbẹ̀ẹ́ wọn lọ́hùn láti alálùbọ́sà àti mọ́lábá àjọ wá ni níwájú wọn bẹ̀ bàbá ìmọ̀ náà ìbí òkè òyì àjọ wá ni àfáwà asúná láò lóko erin àjọ wá ni àfáwà nur láti sàlẹ́mọ́líkì àjọ wá ni lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún láti ẹdun lọ́hùn àjọ wá ní gbogbo ọ̀dọ́ ọbẹ̀ náà jọra wa àfáwà láti sàkẹ́lẹ̀ àjọ wá ní lérí àtúnṣe gẹ́gẹ́ bí ọmọ pé ẹ dákun ẹ má ṣe ṣe sùúrù ẹ fọ̀rọ̀ yìí bùn wa ẹ fọ̀rọ̀ yìí yá ọ̀la tiwa náà ẹ bò wá láṣìírí gbogbo tí bá wò lè bẹ́ẹ̀ ẹ má ṣe bò lọ́rin láṣìírí lérí rẹ̀ ẹ̀bẹ̀ tá a wá bẹ̀ inú àwọn ọmọdé wa láti gáàjíà àjọ wá ní alájìtọ́sọ gbogbo tí ń jẹ́ gáàjíà àjọ wá ní láti wá ṣàtúnṣe àfáwa láti ilé jimba gàjíǹgèrì àjọ wá ní láti wá ṣàtúnṣe àfáwa àgbà ọ̀tán látòdì àfáàndá àjọ wá ní àwọn èèyàn wa láti àdìó community ní mòrò lọ́hùn àjọ wá ní lérí àtúnṣe pé kó lè dáa àwọn èèyàn wa lábàtíọ̀ àjọ wá ní àmàdúgbò wọn
elémèrè ń bẹ́nu wọn olóoru ń bẹ́nu wọn gbàrúgbà ń bẹ́nu wọn mọ́sìngbà ń bẹ́nu wọn òkèkèrè lọ́hùn láwọn tí a jọ wá láti rí i pé kẹ dákun abdulsabọ ọlọ́ọ̀ba ìlú Ìlọrin bẹ̀yìn ẹ má ṣe dákun ẹ má ṣe bò wá láṣìírí àárín ẹ̀yin pẹ̀lú bàbá wa mudiru mọ́ríkàs afẹ́jọ́ tán afẹ́kífẹ́ lálọ́wọ́ bẹ̀ afẹ́jàsepọ̀ ẹ má jáwọ́ ọ̀tọ́ rẹ́rìn wa ẹ bò wá láṣìírí àárín ẹ̀yin àti bàbá wa mudiru mọ́ríkàs ẹ má ṣe dákun ẹ má ṣe ṣe sùúrù afẹ́ ìpìlẹ̀ àná táwọn àgbàlagbà fi tọ́ yín káfíjọ kọ́ yín káfíjọ tọ́ yín àfi bẹ̀ yín ẹ má ṣe ṣe sùúrù torí Ọlọ́run bàbá ọba àlọrin ẹnu wọn là ń gbà sọ̀rọ̀ yìí ẹ má ṣàdákun ẹ bò wá láṣìírí ni ẹ̀bẹ̀ làwọn abẹ yín o Ọlọ́run yóò dákun yóò foríjì ẹ̀yin náà yóò sì foríjì àwa náà ẹ má ṣàforíjì fún wa ẹ dákun torí tọlọ́run ẹ dákun gbogbo tó bá dùn yín ẹ fi bùn wa ẹ dákun torí tọlọ́run Ọlọ́run jáwọn kí Ọlọ́run yóò lálùbáríkà àti tàwọn ọba àmùdírù náà gbogbo kí Ọlọ́run ọba àmùdírù náà Ọlọ́run jẹ́ kí wọn náà lálùbáríkà kẹjọ lájọṣepọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ Ọlọ́run kó ṣe yín lárúgbó mufti o.